ìbejì bàbá Fẹ́rànmi Moses àti bàbá Àánú Olúwapọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò akígbe tó mòye ó ti ṣọdún èyí kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà. Akíntóyè James ọdún èyí ò ní jáṣe mọ́ igbá alẹ́rẹ̀ á máa lé sí i àwọn olẹ́rẹ̀ ò ní pẹ̀dín ò ní ṣìnì bẹ́ẹ̀ ló ní ragbó orí rere ń ti rere orí rere ń ti ẹlọ́jọ́ gbogbo ọmọ Akíntóyè ó ti ṣọdún èyí náà kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà. Akígbe tí ń kéwì bí ẹni láyìn ọmọ wọn nífẹ̀ẹ́ tẹ̀dó nípínlẹ̀ Ọ̀ṣun ìwọ ló wí fún mi oníyẹ̀rọ kìíní ọmọ ọlọ́fà mọ́jọ àníṣùjọ́ kọ ìjàkadì lóró tọ̀fà mo ní bí wọ́n ń jà lọ́fà ẹ̀ pè mí ẹ̀yẹ wọn sí mi lọ́jọ́ ẹ̀kẹ́ ìjàkan tí wọ́n jà lọ́fà lọ́jọ́ sí ó ṣojú ebè ó ṣojú gbòòrò nínú oko ìbá ṣojú olóko ìbá làwọn ọmọ búre láàárẹ̀ ọkọ̀ ò gbọ́dọ̀ jùkọ̀ bọ́kọ̀ bá jùkọ̀ nílé ọlọ́fà mo ní ogun ní dálẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ ó ti ṣọdún èyí náà ó ṣe mí tẹ̀bí tará tójúlùmọ̀ Basirat Adékúnlé àfẹ̀dẹ̀gbàwúrà